kàrè kó ṣe é wù. mo délé alára mo wá gbò mí títí wọ́n ní wọ́n ló jí. èmi mo jí bàbá lèmi mo jí èmi mo jí inú. mo délé àrẹ̀sà mo ní mo ń wá gbò wọ́n ní wọ́n náà ló tún jí. ṣé bágbó ọ̀rẹ́ mi àgbò mi ni èmi mo jí. o lè rè o àdàpé olè tí à ń pè ní bàráù o lè ní ọ́ ọjà gbò mi àgbò tí mo ti wò ó pé wọ́n ò fi lọ ta nínú ọdún iléyá. níhùn tó jẹ́ wípé ò tí ì mọ̀ bóyá inú ilé lẹ́ẹ̀tì kí yídì ọdún yìí. bàbá wa kí yídì lọ́dún yìí bíjọba ṣe sọ èwo wá ní tiẹ̀ jẹ́ ń gbénú ilé mi kí n sì gbádùn ẹ̀mí mi. àlá ẹ̀rí nǹkan o èmi ti fàgbò rẹ sára rí di lágbo rẹ ṣé bóun rè. alẹ́ ní bá tó bá láyé iṣẹ́ ni kò máa gbà ṣé wà bá rí o. bèbí ṣe tó pẹ́ fẹ́ lẹ́dùn máa ń kó ṣe tó fẹ́ fọ́ lọ́wọ́. àgbò mi nílò tó. àgbò rẹ nù. ayé mà níkà o. kódà gbà tó dénú atatẹ́wò bó ṣe rí. lọ́pọ̀ tó ló tò ní. mo ẹ̀wọ̀ o. ìgbà tí mo wá jàgbò rẹ dé yìí àlá èmi ti já gbé o kò sí ohun tó ń ṣe. irọ́ ló wá pa àwọn èèyàn jàkẹ̀jàkẹ̀ ń bẹ́ẹ̀ lù tí mo mọ̀ pé wọ́n ń fún mi lágbo. ta ni ó fún ẹ lẹ́gbò. ṣé wùsọ́lì ìbúlálà gbogbo Lagos State kò ní sáláì fún mi lágbo. àlébà Idris ó fèmí náà lágbo. Alhaji Bọ́lájí owó tútù ó fún mi lágbo. Alhaji Abọ́lájí Àṣìṣì nílùú Èkó yóò fún lágbo. ìyàwó arógun ìdẹ̀ra olúwa supermarket kò ní sáláì fún mi lágbo. Alhaji Káàdì Gracious yóò fún lágbo. ìyá onírúkọ ìyá asọlá yóò fún mi lágbo. ìyá mi ní alámàlà ńsàlẹ̀ ọba yóò fún lágbo. ìyá àlàtí tí ń bẹ nísàlẹ̀ òǹlàdó tí ń tòògùn kò ní sáláì fún mi lágbo. Wàlíwà Àkàn ó fọgá yóò fún lágbo. gbogbo mílíọ̀nsì ó fún mi lágbo o. Prestigious Club wọ́n á fún mi lágbo. àwọn ojúde ọba ò ní sáláì fún mi lágbo. àwọn akílẹ̀ ọ̀gálá Fast Club wọ́n fún lágbo. gòdògòdò fún mi lágbo. ọba Sẹ̀mí ó fún lágbo. ìyàwó Gani náà bẹ́lẹ̀ yóò fún mi lágbo. Kọ́ọ̀dìrì ọkọ̀ yóò ní mọ́ínmọ́ín yóò fún lágbo. bọ́bá wa jẹ́ bẹ́ẹ̀ jàlóòjẹ̀ lílì àwòfátòṣà yóò fún mi lágbo. láìlá ilẹ̀ lọ́wọ́ Muhammadu Rasulullah èmi gẹ́lẹ́ yìí mọ̀ jẹ́ gbé o. Allahu Akbar. ẹ má ṣaláì fún wa lágbo ẹ fún wa lágbo tó tọ́ o.